Audio Jungle. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته kí Ọlọ́run kan bá gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Mo rí short video kan lórí Facebook láìpẹ́ yìí ló àwọn èèyàn tó ń sẹ́ndẹ̀ sí mi náà but mo ti kọ́kọ́ rí káwọn èèyàn tó máa sẹ́ndẹ̀. So nípa ìkànnà àwọn afá tí wọ́n jẹ́ alápọ̀nlé lọ́dọ̀ wa tí wọ́n ń sọ̀rọ̀ nípa 950 years tá Ànábì Nuhu lò. Wọ́n ń tró wá sí náà sí kan náà àwọn ẹ̀yà wa lórí Facebook yìí náà tí òun sọ pé 950 yẹn òun gbà bẹ́ẹ̀ but mùjíza ni fún Ànábì Nuhu alayhi salatu wassalam. Bó ṣe jẹ́ pé àkókò yẹn so Ọlọ́run ní ó máa ń lo ẹ̀mí gúngùn. Ó ní wa amaruha akthara mimma amaruha. Àwọn ń lo ẹ̀mí pípé lórí ilẹ̀. So àfáà yóò wá gbé àwọn research kan jáde pé dáúlà Sùmàríyà kí kọ́kọ́ kílẹ̀ kíní kankan bẹ̀ pé bàtà Ànábì Nuhu ló gbà. So kò tí sí Nàìjíríà, kò sí Saudi, kò sí Morocco, kò sẹ́niwẹ̀. Ibẹ̀ nìkan táwọn èèyàn wà náà nìyẹn. Tó bẹ́ẹ̀ lómi rò bóyá àbí ìkàlùkù tákàbá ìnára ibi kan tí wọ́n wà náà nìyẹn. So wọ́n á ní àwọn dáúlà Sùmàríyà yìí wọ́n bá nú àwọn òwe wọn tí wọ́n ní ẹnìkan lo 42,000 26,000 wọ́n sàkọ́ àwọn gbọ́ àwọn kan náà àwọn náà ti rí. Ṣùgbọ́n àwọn nǹkan àwọn irọ́ khurafati ni tí kò sí ẹ̀rí kankan tó fẹ́ni rẹ̀ rílẹ̀. Gbogbo àwọn òwe tó ṣáájú wa bí àtàwọ́rá bí Injil so kò sí kankan tó sọ pé àwọn èèyàn lóru sẹ̀mí báwọn. Ṣùgbọ́n tànábì Nuhu yìí àwọn tí àtàn ṣáájú Al-Qur'ani wọ́n sọ òun ní Kùránì náà fi wá sọ. Ṣùgbọ́n àfáà yìí nígbà tá a bá mẹ́ bó ṣe jẹ́ pé àlè lò lẹ́rìí gé mo ṣe wí nísìn torí pé kìí sànábì ló sọ kìí ṣe Kùránì ló sọ àtún wá bá nú àwọn tí àtàn ṣáájú wa just àwọn akọ̀tàn kan náà kọ̀ kalẹ̀ but káwá gbà nùsàlẹ̀ mujadala pé tí ẹ wí orí bẹ́ẹ̀. A wá lo calculation bàbá Mudir torí pé 950 tálùkù wá ní wíhùn àwọn ní 95 ni. Báwo ni Mudir ṣe arrive sí 95? Wọ́n ní 100 years lọ́dọ̀ tiwa ó sì dédé 10 years lọ́dọ̀ tiwọn. So ní 950 wọ́n fi jẹ́ 95 tó bá divided by 10. So 950 divided by 10 yóò fún yín ní 95 tí Mudir wíhùn. Ọ̀dà tó bá yẹ pé ẹgbà yìí tẹ́ mú wáyé àfáà wa bí àwọn kan ló 42,000 years 26,000 years ó yá ẹjá divide bí Mudir ṣe divide ká ló 10. 42,000 divided by 10 kí ní ó fún wa yóò fún wa ní 4,600. 26,000 tẹ́ wíhùn tàbá divided by 10 yóò fún wa ní 3,200. So ṣé ẹ̀yin gbà páwọn èèyàn lò tàbá lo lọ́jíìkì àti calculation Mudir ṣé ẹ gbà pé nìkan lo 4,600 years láyé tọ́ra wọ̀ gba ààrẹ rí tí Kùránì bá sọ pé àwọn kan lò àwọ̀ gbà gbọ́ torí Kùránì ní ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyara tí Kùránì bá sọ kankan wò ní ìrìn ẹ̀wò tọ́yẹ pé lẹ́rọ mímọ̀ ni láti ọjọ́ tí bí Ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà ọ̀gbọ́ yíbẹ̀ àwọn tí wọ́n ọ̀gbọ́ yíbẹ̀ sí Imam Malik ló yíbẹ̀ sí Shafi'i ni sí Hanbali ni gbogbo àwọn tafasiru tí wọ́n nítumọ̀ àgbọ́ tafsiru tí wọ́n dá padà sí yìí nìsín tafsiru contemporary wa ni bàbá náà. So wọ́n ti tún àbáwọn ò tún wá wí ní tí wọ́n wí òun bóyá kẹ́ gbé tafsiru yẹn kẹ́ ká jáde fún wa line by line. So ẹ jẹ́ ká bẹ̀rù ọba àlékè ọlá ká sì bẹ̀rù jọ́ta pàdé Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.